èmi ni mo bí mi sí èmi ni lóòótọ́ mi ò dá o mo mọ̀ pé mi ò dá ṣùgbọ́n Ọlọ́run ló máa ń sànyàn lẹ́san Ọlọ́run ló máa ń jẹ́ kéèyàn ọ̀dà ibi téèyàn ò ti ga ṣùgbọ́n Ọlọ́run lè lọ gbá téèyàn ò ti ga á dẹ̀ lọ gbá àga ìjókòó ẹ̀ kúrò lá àga olòṣì á dẹ̀ gbé lọ sága ológo ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin ìjọ tẹ́ dúró tì mí mo dúpẹ́ ẹ ṣé inú mi dùn ní last month mo sọ fáwọn àwọn tó jẹ́ bí alátìlẹyìn IMISI kan mo ní ó dẹ̀ wù mí kí n jáde o bí máa sọ̀rọ̀ lórí TikTok ó dùn mí pé mi ìmọ̀wé torí mi ìkàwé ìwé 6 péré làwọn òbí mi jẹ́ kí n kà ó dẹ̀ wù mí kí n kàwé gan mo wá bẹ̀ Ọlọ́run pé gbogbo òwe tí mi kà yẹn mo fẹ́ káwọn ọmọ mi kà Ọlọ́run wá ń ṣe mi ò rówó fi fún wọn pé mo ò rówó fi tọ́ wọn ò tóró níbàárà Ọlọ́run ni mi iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe wòlíì ni mò ń ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò jẹ́ kí wòlíì mi tì mí lójú. ẹ̀yin èèyàn wa ìyá IMISI òkè gbàjarè síta o bí ọmọ rẹ̀ IMISI tó ń wí ní B.B NAIJA bí ò ṣe fún un ní owó arábìnrin yìí ó ní kì í ṣe pé òun níṣẹ́ tí òun ṣe ó ní wòlíì lòun ó náà sì tún tajà pẹ̀lú ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn fídíò tí ó kù yìí. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí wọ́n làṣà arọ́ tí ń bẹ lórí ìtẹ́ tó ń ṣẹ́gun ẹni tó wà lóòrò arúgbó ọjọ́ Ọlọ́run má jẹ̀mú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọba àwọn ọba ó lí mẹ́rì abiyamọ òde ọ̀run elégbèjì ọ̀já àwọn ọ̀kẹ́ méje ó lé lẹ́gbàájì mo dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n bá mi tì mí sí lẹ́yìn wọ́n sọ ó ní ṣàdúrà mi wọ́n ní ṣàdúrà mi ló gbé débẹ̀ lóòótọ́ mo dúpẹ́ pàdúrà mi ni àdúrà mi dẹ̀ tún kọ́ ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run ni àánú ni mo rí gbà kì í ṣagbára àánú ni mo rí gbà ẹ ṣé gan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo dúpẹ́ inú ilé àbúrò mi ni mo lọ kí lájà ẹlòmíì ò fẹ́ wọn ò fẹ́ kí n wá kí àwọn ṣùgbọ́n àwọn tó ń láìkì pé wọ́n rí pé ó dàbí pé mo yẹ ó ló káṣọ sí mi lọ́rùn ẹ̀ rí ni òun ló fún mi láṣọ wọ́n tún kó ṣàìṣàn ìbò ẹ̀ rí ni òun ló fún mi láṣọ mo jẹun látànà tí mo ti dé inú mi dùn ọkàn mi balẹ̀ mo ní oníbàárà Ọlọ́run ni mi Ọlọ́run ló ń tọ́jú mi wòlíì Ọlọ́run ni mi òun ló ń fún mi lóúnjẹ mo wá dúpẹ́ ráwọn èèyàn wọ́n ní mi ìtọ́jú ọmọ ẹ ṣé inú mi dùn àtẹni tó sọ dáadáa àtẹni tó tún sọ dáadáa ẹ ṣé gan ṣùgbọ́n àwọn àgbàlagbà ní yára láti gbọ́ lọ́ra láti fèsì Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tó ń ṣe òtítọ́ mú kí ló dé àwọn ọmọ ẹ̀dá dámọ̀ àwọn ọmọ adarí urun kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé ó wà nú ọmọ ìyá o ó wà nú ẹ̀gbọ́n ó wà nú àbúrò ó wà nú ọ̀rẹ́ ó wà nú alábàgbélé inú níbí ni ó wà nú aládùúgbò ó wà nú ìyá tó bíyàn ó wà nú ìjọ ó wà nílé ìjọsìn káàkiri inú níbí ni ọ̀kan ta ìmọ̀ wá wù bó o bá sọ mẹ́sẹ̀jì jù wọ́n ó tún ti dé ṣóhun nìkan lọ́lọ́run ń rí ni kí ló dé tá a ṣe fìfẹ́ lò kí ló dé tá a ṣe jẹ́ kífẹ́ kún nǹkan tó pọ̀ jù ní ọ̀rọ̀ ayé wa kí ló dé tó ṣe jẹ́ wípé ẹjọ́ etí kan la máa ń gbọ́ kí ló dé ṣáwa nìkan ni IMISI máa àti fíìmù náà ṣèbó sọ fún yín pé artist lòun kí ló wá dé tó ṣe jẹ́ pé ọ̀rọ̀ tí mo lọ sọ lórí group ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí fi tà mí káàkiri ọ̀rọ̀ tí mo lọ sọ lórí group ẹ̀dẹ̀ group ló pàdé ọmọ mi lọ́nà àwọn group ìkánnú wọn ó ní ìwọ àti mọ́mí ẹ ti gbowó ń sìn ẹ ti jápa mo dẹ̀ róróró tó tọ́ pé ta ló máa ṣiṣẹ́ tí ò ní fẹ́ gbowó Adéọlá tó promise wọn náà lọ́jọ́ kìíní àná kó máa wó bẹ̀ mọ́ kó máa rí wọn mọ́ èmi mà lọ́ ń bùsò Adéọlá tó ń ṣe kùrù kẹ̀kẹ́ tó ń tẹ̀lé tó ẹ̀hàn Ọpẹ́yẹmí kiri gbogbo promise gbogbo nǹkan tádéọlá sọ kò mà sẹ́yìn tó mà ṣe ń bẹ̀
èmi yìí eré pé kọ́mọ mi máa win ni mo máa ń sáré kiri gẹ́gẹ́ bí abiyamọ. Eré kọ́mọ mi máa lè jẹ́ èèyàn kó máa mẹ́mi náà kúrò nú ẹ̀bẹ̀tẹ̀ ni mo máa ń sá gẹ́gẹ́ bí ìyá tẹ́ni mi ò kì í ṣe ìyá pẹ̀yìn lábíamọ. Holy Mary sí lábíamọ. Holy Mary elégbèje ọjà abíamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ìyá tó jù ìyá lọ. Holy Mary lábíamọ. Holy Mary lábíamọ tí ò ń fọmọ ẹ̀ sílẹ̀. Kí ló wá dé táàrò àtẹ̀yìnwá? Kí ló dé táàrò nǹkan tá à ń sọ kó tó máa jáde? Gbogbo ẹ̀yin tẹ́ bú mi, gbogbo ẹ̀yin tẹ́ gbé ọ̀rọ̀ etí kan. Mo dí àgbọ̀ wá bí tí mo gba lẹ́sí tí mo fáwọn torí ojú títì mo káwọn ọmọ mi kúrò ńbẹ̀. Èpè nígbà táwọn èèyàn mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fáwọn èèyàn pé àdàbí àyàfi tó bá rí bẹ́ẹ̀. Àyàfi àdàbí tó bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó gbé mi ṣépè. Ó ní ọ̀sán fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo ẹni tó gbé mi ré la ó fi ré. Gbogbo ẹni tó fi mí bú ó lóun la ó fi bú. Ẹ jẹ́ àrò nǹkan tó máa jáde lẹ́nu wa o. Ẹ jẹ́ àrò o. Àtẹni tó sọ wípé ibi tí ń bá ti wà ó lóun hate ibi tí ń bá wà ẹ̀jẹ̀ mi. Ó níbi tí ń bá wà òun ò ń fẹ́ rí mi ń bẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà lógun yẹn le tó ni? Ó níbi tí ń bá wà òun ò ń fẹ́ rí mi ń bẹ̀. Ọ̀rọ̀ ṣì kù o, ọ̀rọ̀ ṣì wà nù mí o. Ìjọ tí máa lọ Big Brother wọn ò sọ fún mi o. 9 minutes to 4 ni wọ́n pè mí. Wípé mọ́mì ẹ máa múra kẹ́ wọ aṣọ gidi bí ìgbà tó já wọn lọ ń ra aṣọ sí mi lọ́rùn tẹ́lẹ̀. Ẹ wọ aṣọ gidi, èní lọmọ yín máa jáde. Ṣé tó bá jẹ́ yín náà pè yín lágo 4 kọjá nírọ̀lẹ́ ìjọ tó máa jáde wọ́n tún mú mi lọ síbòmí o. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Torí àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀yin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé kó o.